ẹ sọ ń gbà kan pé ipò yín lọ́dọ̀ Ọlọ́run pé ó kọjá tàwa náà bí ó kọjá tàwọn màláìkà lọ́run pé position yín yàtọ̀. Alihamdulilayi a dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulilayi. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni òótọ́. tó ẹ kúlé làkàrà lé ẹ kú àjò làkérò ọ̀nà tá a bá ríra ẹni tó bá tọ́jọ́ mélòó kan ẹ kújọ́ mẹ́ta làkérè ẹni. mo tún kí yín o ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ọmọ yín náà ni o Alákànní Comedy TV sọ́ọ̀dì òdùbí o ẹ kú lẹ́nu lé ètò wa lénìí ó tún lè kú bákan bákan ọ̀rọ̀ ìlú yìí ò fẹ́ yé mi mọ́ ó dàbí pé oríṣiríṣi àwọn ọjà oríṣiríṣi tí wọ́n ń kó wọlé nísìn tẹ́ ẹ mọ́ gbóríṣiríṣi ó kọ bí kẹ́ ẹ mọ́ gbọ́ kólò bí kẹ́ ẹ mọ́ gbọ́ láòdù ó ti á wá fẹ́ ṣe àwọn èèyàn léṣe o èyí tí mo tún mú wá lọ́tẹ̀ yìí ọmọ ní agbára intaviwa kan tó lóko dáadáa ń ló mọ̀ intaviu àfáà àlùwáràkì ọlọ́pàá mẹ́ta nígbà tó intaviu ẹ̀rù ọlọ́ba mi ó jọ mí lójú torí kò tí àyè èèyàn mọ́ báyìí ẹ dákun sáyé tá à ń gbé bọ̀ tẹ́lẹ̀ náà la ṣì wà báyìí àbí kankan ti ṣe àtààbọ̀ ni bóyá àwọn sì ní nǹkan ṣe àwọn ìbéèrè yìí ní ń tawọ́ tẹsẹ̀ nínú mi mo fẹ́ kẹ́yìn náà kẹ́ fojú wò ẹ fojú wò ẹ dákun. Allahu Akbar. Allahu Akbar. Pọ̀pá yín wá ń kọ́. ọ̀pá mi ń bẹ́ ń lè. báwo lẹ ṣe rí pọ̀pá yẹn yìí ṣé. ọmọ he pọ̀pá rí. àwọn sámọ. láì ṣe pé fílàní lolúwẹ̀. àwọn fúlàní máa ń gé nínú gbó tí wọ́n. àwọn káwọn fi ń dà mọ́lú. ẹ̀rí sọ lóòótọ́ èmi ò he pọ̀pá mi o. ìǹdẹ̀jọ́gùn rẹ̀ ń bì kankan wọn rẹ̀ fún mi. báwo bó lẹ tí wàá rí báwo lẹ rí. Ọlọ́run ló fún mi o wàláì kódà kìí ṣe nǹkan ayé níbí báyìí nǹkan tó wá látọ̀dọ̀ Ọlọ́run ni. ó sọ̀kalẹ̀ wá láti sánmà àbí. ó sọ̀kalẹ̀ wá láti sánmà ni. ẹ wò ó ẹja kọ́kọ́ sọ̀rọ̀ lórí rẹ̀ báyìí náà ń padà fún yín tẹ́ padà rí wò dáadáa padà rí wò dáadáa tẹ́ wò in full ṣùgbọ́n mo kàn fẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ lórí ìyẹn ni bó ṣe wá ń ṣe èmi ìlú jẹ́ kí n fẹ́ kákan ọ̀rọ̀ àwò náà béléngán tá a bá ti parí ọ̀rọ̀ wa tá a sọ̀rọ̀ lé lórí màá padà fílẹ̀ tá a wò tí ó tẹ́ wa lọ́rùn ẹ gbọ́ ó sú mi ẹ dàgbù kí ni ń ṣe ọkùnrin ṣé bẹ́yìn ṣe ń wò ó bẹ́ẹ̀ ṣe ń wò ó kí lọ́kọ́ wọ́ sọ́kàn yín jáde yẹn pé kò sí ìlú tó tó Ṣakí kéèyàn pé kò sí ìlú tó tó Ṣakí Amẹ́ríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Canada ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹ dákun kéèyàn wá pé kò sí ìlú tó tó Ṣakí kéèyàn pé òun ju àlàíkà lọ òun ju ànábì Ọlọ́run lọ ẹ rí i pé interview yẹn làákàyè pọ̀ ó tún wá ń drag ẹ̀ pé òun gbọ́ pé ẹ lọ dọ̀bálẹ̀ fún ọ̀kan sáńgẹ́lì làwọn ni àbọ̀ lọ́hùn kí ni yìí ò mi ì fẹ́ understand mọ́ àbí gbórí bẹ́rì lókù táwọn èèyàn wá mú báyìí ni ẹ dákun ìjọba mà yẹ ìtàn fi ń lé táàksì tán ń lé owó orí kiri igbó àjámú ògógóró àwọn fònà gàù yẹn ló mọ̀ yẹ kán kó ńlẹ̀ tá a bá fi rí bí ọdún 5 sí nǹkan màmá ṣèlú ìmúmọ̀ ń tẹnu mọ́ tí ó bá sí solution sí gbogbo àwọn èèyàn yàbí kí ni kàntànkàntàn ẹjọ́ kí ni kàntànkàntàn
tán bá ti wá tanná sí wọn lójú báyìí pé a fẹ́ interview yín o kàntàn wọn ò mọ sọ ẹ máa gbà mí kẹ́ ẹ àbí mi gbọ́ dáadáa ni ẹja tuntun gbọ́ náà. ìdíhun tó lọ sáyẹ̀nsì tí Musa ń lò. báwo ni ti ń ṣe wá bọ́ọ̀lẹ̀ láì ṣé sọ́mọ̀ lanu ó bọ́ọ̀lẹ̀ ni àbí bò ó. ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ọ̀pá ti tèmi ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé àwọn ìrìn àjò kan ń bẹ tó máa ń pè ní rùyá ọ̀tọ̀ọ̀tọ̀ ní rùyá ní pé arìnrìn àjò a mọ̀ pé àlámà àpẹẹrẹ ni àrọ́mà àlá ni tó ti yé báyẹn àwọn àrọ́mà yẹn ó yàtọ̀tọ̀ èèyàn lásán tó bá lálàá lálọ́lá àrọ́mà nù ni àmọ́ àwọn ẹni Ọlọ́run tó bá rìnrìn àjò físà nìyẹn ẹ̀gẹ́tì tó bá ìrìn àjò ni wọ́n ṣe òun bí Ọlọ́run gbé wọn wọnú ẹ̀mí lọ pé ọ̀yá ẹ̀yẹn sì ìrìn àjò lọ nínú ìrìn àjò ayé títí èmi Alwaraki ọlọ́pàá mẹ́ta kódà mi tí tó báyìí Ọlọ́run ti máa ń lò mí bàbá mi tó bí mi wòlíì Ọlọ́run ni o. kí lórúkọ bàbá yín. Sheikh Basir Alwaraki. ok orúkọ tí wọ́n yẹn lẹ́yìn gbà jẹ́. ni mo líìkì mọ́ orúkọ pọ̀pá ti tèmi wọn. bọ̀ wòlíì Ọlọ́run ẹni ẹ má bínú o ẹ̀yin kọ́ ni wòlíì Ọlọ́run. Alwaraki ọlọ́pàá mẹ́ta lèmi ń jẹ́. ok bọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ mọ wòlíì Ọlọ́run. ìmọ̀ wòlíì Ọlọ́run. ok torí ìgbà kan wà tán ní ẹ̀yin náà pé ẹ ti wọnú gbó ẹ lọ bá àwọn ọ̀bọ jọ̀gẹ̀dẹ̀ pé bọ̀ká tó lọ síbẹ̀ ẹ mẹ́jà ká ti lọ síbẹ̀ náà ẹ mẹ́jà ti lọ síbẹ̀ ọmọ tó máa ń ṣe légbè fún ilé ṣé kò lóbi àbí sẹ́yìn lẹ́bi. èmi kọ́ mo bí o àti ìyá lọ́bọ̀ mi wà o. mo kàn ní kí n béèrè ní kíkan sáré béèrè. èmi kọ́ ni mo bí. ọmọ yẹn ń kọ́ sọmọ. ó wà láyé. àwọn òbí rẹ̀ ń kọ́. mo ti rẹ́rìn gbogbo ṣan orí báyìí ó ti ń ta mí sẹ́mọ̀ pé mi ní ṣan lórí rẹpẹtẹ ìṣan orí dẹ̀ ń ta ó dẹ̀ ń ro mí. ẹ jọ kí ló kù tá a fẹ́ ṣe báyìí sọ̀rọ̀ àwọn èèyàn yìí to be sincere ẹ jẹ́ ká fàwàdà sílẹ̀ nǹkan kan ń ṣe àwọn èèyàn yìí àdẹ̀fúra ẹ gbọ́ gbogbo kàtàkàtà tó ń sọ lẹ́nu ojú wa ló ṣe o tó fi pò oríran ìran tó rí òwò ọkọ ó dẹ̀ sì dúró sórí ẹ̀ ìwọ ló padà wáta olóò ti pẹran wọ́n tún ń bi ẹ́ nínú interview olóò pẹran ẹjọ́ téèyàn bá jalè lẹ́ẹ̀kan Yorùbá ní tó bá dàrán borí aṣọ olè ló dàbora fúnra ara ẹ̀ ló sọ pòpùrọ̀ ní ọ́nì sí pé ẹran o tó o pò ó pa o ò pa o ó dẹ̀ fẹ́ ká gbẹ́ ẹ̀ gbọ́ pé wòlíì Ọlọ́run ni ọ́ ṣé ká kú gbà pé n tó bá wo ń kálukú ara lè mọ̀ pera wa báyìí sẹ́yìn òdì la wà ní. torí Yorùbá ní orúkọ tó wù yín là jẹ́ lẹ́yìn òdì àwọn òkú òǹlé wa mọ́ nìsí tá a fi ń jókòó tó wù wá o òbí mélòó gan ló ti ẹ̀rá yé tọmọ mọ́ débi kan bá wí pé kí ló ń dán wò abẹ́ mọ́ gbọ́ kàtàkàtà ni níjó ní ń sọ òun ò lè kú òun ò lè ṣe kíní kan ìgbà wo kòkó bá sásùn á nítorí pé òun ti bímọ ni lòun ò fi lè kú ṣùgbọ́n bí ṣe ń pàṣẹ ibì kan láti ọ̀rá dọ́gbọ́n dírẹ́sì ibì kan pẹ̀lú sìmẹ́ǹtì ibi ìkóòtù ti yẹ̀ẹ́lẹ̀ problem ti rọ nínú yẹn tó bá ti parọ́ kan wà nídìí kó o pa irọ́ ẹgbẹẹgbẹ̀rún láti fi báàkì irọ́ tó o pa yẹn ẹ gbọ́ mi yé ìjọ tó bá ti parọ́ kan fún ọ̀rẹ́ rẹ tó bá dijọ́ kejì torí pé irọ́ yẹn fẹ́ já wàá tún parọ́ mi tó bá dijọ́ kẹta tí irọ́ yẹn tún fẹ́ já wàá tún parọ́ mi tó bá dijọ́ kẹrin tí irọ́ yẹn tún fẹ́ já wàá tún parọ́ mi so that irọ́ yẹn ò ní já before kó tó mọ tó ń ṣẹlẹ̀ ó ti di ọba àwọn onírọ́ kó tó parọ́ máa rò dáadáa torí tó bá parọ́ kan wà á nídìí ẹgbẹẹgbẹ̀rún rọ́ ẹgbẹẹgbẹ̀rún that is a millions lie láti fi back it up
ojoojúmọ́ lọ́mọ ṣe kí ni wàá máa sáfìsì ẹ̀ pẹ̀lú rọ́ ńláńlá. nígbà téèyàn bá bímọ rí tó jókòó táwọn ọ̀rẹ́ wa bí tó ní òun ti bímọ ọmọ òun wà ní Èkó. ìjọ tí wọ́n bá jọ lọ ṣe nǹkan lẹ́kọ̀ọ́ tí wọ́n bá dẹ́kọ̀ọ́ Èkó tí o ní àwọn ọmọ rẹ wà lọ́dọ̀ ọmọ mi ẹ̀ Èkó náà la wà ibò wà ní báyìí ó ní òun ò tiẹ̀ rántí sọ fún yín ìkànnù àwọn àbúrò mi ó ti wá kó wọn láti Ìṣẹ́yìn. irọ́ di méjì ìjọ ẹ bá tún lọ ṣe nǹkan l'Íṣẹ́yìn pé àtọ̀ báwo wá ní báyìí àwọn ọmọ ńkọ́ tí ẹ̀já rí wọn ká kí wọn ká tiẹ̀ fún wọn ní nǹkan yóò ní wọ́n ṣẹ̀ wá kó wọn l'Ógbómọ̀ṣọ́ ni wọ́n pè mí ń jẹta. torí irọ́ tó kọ́kọ́ pa pé wọ́n wà l'Ékòó lóbi tí ìparọ́ Ìṣẹ́yìn lóbi tí ìparọ́ Ògbómọ̀ṣọ́ ẹ̀já ṣọ́ra fúnra o irọ́ ìwọ̀n ló dùn mọ́ o ẹ má jẹ́ gbà á lákòókò. mo sáwọn pé gbogbo ala ti kọ́gbọ́n kan tàbí kejì níbi kéèyàn kó máa pera ẹ ní tó jẹ nǹkan tó bá jẹ má pera rẹ. ẹ wo bórúgó yẹn ti sáré tán nígbà yẹn yìí àlùwárà kí ọlọ́pàá mẹ́ta o àlùwárà kí ọlọ́pàá mẹ́ta o ní ìsìn nǹkan. gbogbo ẹni tó bá ti fi irọ́ tó bá ti fi jáde kò ní pẹ́ tí è lọ ọlẹ̀. ẹ jọ̀ọ́ gbogbo wa ni mo bẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti máa lóòótọ́ ẹ má jẹ́ ká parọ́ àfirọ́ gbare àfirọ́ gbapò wọn ì pẹ́ lórí ìtẹ́ àfi èké gbadé wọn ì dé adé yẹn kalẹ̀. mo bẹ̀ gbogbo wa Alákànní Comedy TV yín náà ni ẹ ṣeun ẹ ṣé ẹ kú àtàárọ̀ tẹ́ ẹ ti ń bá wa bọ̀. mò ń rí àtẹ̀jíṣẹ́ yín gbogbo kọ́mẹ̀ntì ni mò ń kà tínú mi dẹ̀ ń dùn ẹ ṣé gan ni gbogbo yín pátápátá lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o iṣẹ́ tẹ̀yin náà ń ṣe kò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ Ọlọ́run á túbọ̀ máa bùkún àpò yín ibi tẹ́ ẹ ti ń rówó tẹ́ ẹ fi ń ra dátà ibẹ̀ ò ní dí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo fi gbàdúrà. tí ẹ bá rí nǹkan kan kọ́ bóyá wàdà náà ni bóyá ẹ̀rín lẹ́rìn bóyá ọgbọ́n lẹ́dẹ̀ kọ́ nínú tiẹ̀ wípé ká mọ́kàn sá eré dandan afẹ́ sáré jẹ́ nǹkan báyìí ìsáré pòun fẹ́ sáré jẹ́ nǹkan báyìí ní ń parọ́ oríṣiríṣi sí láti yẹjọ́ ẹ̀ láti fi back ẹ̀ up ọ̀sà apology tán ó tún padà tún wá ń yí síbòmí. so tó bá yẹ pé ẹ̀rọ ọgbọ́n kankan kan bẹ̀ ẹ subscribe kẹ́ ẹ lè mọ̀ gbà tá a bá drop another one like ẹ kẹ́ ẹ fi gbéṣẹ́ wa lárugẹ kẹ́ ẹ dẹ̀ comment nǹkan tẹ́ ẹ bá rí sí performances tiwa performances àwọn tá à ń mú wa àtàwọn nǹkan tẹ́ ẹ bá wò pa tún lè fi kún ètò wa. inú mi dùn gan inú mi dùn wípé ẹ wà ní orí ìkànnì láti máa wo àwọn iṣẹ́ wa ẹ ṣé gan kò ní rẹ̀yìn ó dàbọ̀. ìdíhun tó lọ sáyẹ̀nsì tí Musa ń lò. báwo ni ti ń ṣe wá bọ́ọ̀lẹ̀ láì ṣé sọ́mọ̀ lanu ó bọ́ọ̀lẹ̀ ní àbíbò. ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ọ̀pá ti tèmi ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé àwọn ìrìn àjò kan ń bẹ tó máa ń pè ní rùyá ọ̀tọ̀ọ̀tọ̀ ní rùyá ní pé arìnrìn àjò a mọ̀ pé àlámà àpẹẹrẹ ni àrọ́mà àlá ni tó ti yé báyẹn àwọn àrọ́mà yẹn ó yàtọ̀tọ̀ èèyàn lásán tó bá lálàá lálọ́lá àrọ́mà nù ni àmọ́ àwọn ẹni Ọlọ́run tó bá rìnrìn àjò físà nìyẹn ẹ̀gẹ́tì tó bá rìnrìn àjò ni wọ́n ṣe òun bíi Ọlọ́run gbé wọn wọnú ẹ̀mí lọ pé ọ̀yá ẹ̀yẹn sì rìn àjò lọ nínú ìrìn àjò ayé títí èmi Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta kódà mi tí tó báyìí Ọlọ́run ti máa ń lò mí bàbá mi tó bí mi wòlíì Ọlọ́run ni o. kí lórúkọ bàbá yín. Sheikh Basir Àlùwárà kí. ok orúkọ tí wọ́n yẹn lẹ́yìn gbà jẹ́. ni mo líìkì mọ́ orúkọ pọ̀pá ti tèmi wọn. bọ̀ wòlíì Ọlọ́run ẹni ẹ má bínú nǹkan ni wòlíì Ọlọ́run. Àlùwárà kí ọlọ́pàá mẹ́ta lèmi ń jẹ́. ok bọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ mọ wòlíì Ọlọ́run. ìmọ̀ wòlíì Ọlọ́run. ok torí ìgbà kan wà tán ní ẹ̀yìn náà pé ẹ ti wọnú gbó ẹ lọ bá àwọn ọ̀bọ jọ̀gẹ̀dẹ̀ pé bọ̀ ká tó lọ síbẹ̀ ẹ mẹ́jà ká ti lọ síbẹ̀ náà ẹ mẹ́jà ti lọ síbẹ̀ ọmọ tó máa ń ṣe légbè fún ilé ṣé kò lóbi àbí sẹ́yìn lẹ́bi. èmi kọ́ mo bí o.
àti ìyá lọ́bọ̀ mi wà hùn. Mo kàn ní kí n béèrè ní kíkọ sáré béèrè. Èmi kọ́ ni mo bí. Ọmọ yẹn ń kọ́ sọmọ. Ó wà láyé ó wà láyé. Àwọn òbí rẹ̀ ń kọ́. Ẹ ti wọnú mi jù o. Ṣé ẹ má bínú. Ẹ bá fẹ́ fún lówó ẹ mú wá ń jíṣẹ́ ńlé. Ṣé ìlà máa fún lówó làbóhun. Ẹ mú wá ń jíṣẹ́ ńlé. Olé Ọlọ́run nídìí owó àwọn ànábì Ọlọ́run gan-an wọ́n nídìí owó. Débi táwọn ẹbí mi sọ pé màtá nẹ́sìrò láì ìgbà wo làwọn ẹsẹ̀ wọ Ọlọ́run òde.